إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله تعالى به الغمة وأزال به الظلمة صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى. ليتي يدوقف الله سبحانه وتعالى شي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين، النبي تي الله سبحانه وتعالى tí ó gbé dìde kó máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé, kí asọ́látù náà máa bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. Kí gbogbo jàmá má bínú pé inú bí tí mo wà yìí lè fẹ́ dàbí pé ó dúdú díẹ̀, ó sì lè fẹ́ dàbí pé iná bí ó mọ́lẹ̀ dáadáa. Mo kàn ní láti sáré yanjú àwọn ọ̀rọ̀ kéékèèké kan, òun ló fà á. Ó tún lè máa ya àwọn ẹlòmíì lẹ́nu pé ṣé bá rọ́kùnrin yìí ń lọrin ní lánàá mi ní bẹ́ẹ̀ ni ojú ọ̀nà pé mo ń bọ̀ láti lọrin náà mo wà débi tí mo dé yìí, láàrin ibi mo dé yìí náà kódà àwọn ètí ìdélé, àmọ́ àtòjú ọ̀nà náà mo ti ń gba kọ́ọ̀lù ọlọ́kùnrin òjọ̀kan ṣáàdì pé ìbéèrè kankan náà làwọn èèyàn ṣá ń béèrè. Ẹgbọ́n ṣé lóòótọ́ lọ́mọ ànábì kúnjọ ọdún, ẹgbọ́n ṣé lóòótọ́ lọ́mọ ànábì kúnjọ ọdún. Kò sáà tí yé mi. Lẹ́nu ọlọ́run kan ṣe wá pè mí pé àwọn elétekéte tún ti dé o, kí ló dé báyìí sẹ́yìn bá wọn jà sọ́mọ ànábì òkúnjọ ọdún ni àwọn tí ń béèrè náà èsì báyìí ní fún wọn mi tiẹ̀ tí ìgbọ́n tí ń ṣẹlẹ̀. Àwọn asẹ́ǹdì líǹkì ọ̀rọ̀ ń sí mi. Nígbà mo wá gbọ́ mo wá rí i pé alélétekéte tá a máa ń pè yín òun náà nìyí. Elétekéte tẹ́ fi pa àwọn sàbí ànábì Muhammad tá a wá ń torí ẹ pé yín náà bẹ́ẹ̀ òun náà nìyí, àti tí ń bẹ lára yín náà fi ń ròyìn àwọn sàbí ànábì. Mọ́ wùwà ìtẹ̀kéte nítorí tó o bá fẹ́ lọ ní ọlọ́, mọ́ gbé tẹ̀kéte wọlé, mọ́ gbé jàǹbá wọlé, kò lè wọ́ọ̀kì, kò lè lọ. Wallahi ojú ti là, ẹ̀rù sì bà àwọn èèyàn mọ́. Ẹ̀tọ́ra ti rí i pé oníkálukú ṣe tí ó bá ṣe, oníkálukú sọ tí ó bá sọ. Ọlọ́run Allah subhanahu wa ta'ala ń bọ̀ wá, òun lẹ́ni tí ó béèrè lọ́wọ́ kálukú wa. Jàmá mùsùlùmí, kí ni mo kàn fẹ́ sáré yànnàná lórí ọ̀rọ̀ ni pé mo wá gbọ́ ọ̀rọ̀ náà, gbà mo wá gbọ́, ẹ̀rín wá pa mí, inú mi wá dùn. Àmọ́ ọ̀rọ̀ kan wá kàn nídìí àkíyèsí ń bẹ. Ó ṣeé ṣe ká lọ́rọ̀ òun ò bá sí ń bẹ ni ó lè mọ́ jálè ní ìbáfẹ́sì ọ̀rọ̀ yìí. Lórí gbogbo tí mo gbọ́ nísìnyí kì í tí ju ìṣẹ́jú mẹ́wàá lọ mo ti gbọ́ náà, wọ́n ní í sì páàkì í sì dáhùn lórí ọ̀rọ̀ yìí. Ìbá tó wá ní sọ́dọ̀ la àmẹ́mi ní àjò pàtàkì kan tí mo fẹ́ ní lọ́la, ọlọ́mọṣà bá wa ṣe ń rọrùn kó sọ wa débi à ń lọ bí idhnillahi ta'ala. Bí n ti ń bọ̀ láti lọ nìyí pẹ̀lú ògo Ọlọ́run, òye ọ̀la yóò ti mọ bẹ́ńbò míì náà, kọ́lọ́mọṣà gba gbogbo ẹ̀lẹ́sìn ó sì má jẹ́ kí ríyá ujub kibriya ọlọ́ndàkùn má ju bá àwọn iṣẹ́ ìjẹmọ́ wa lọ́wọ́. Mo fẹ́ lọ jàmá ni pé èwo ni ìwà ìtẹ́kéte. Ẹ dákun tálẹ́ni náà nílẹ̀ yìí tí ó sọ pé àwọn ahlu sunnati wal jamaa pé àbáwọn náà ń polówó pé ọmọ ànábì kúnjọ ọdún, kì í sọ̀rọ̀ àwọn ahlu sunna. Tábà níta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àtúnṣe lórí ká mọ́ lọ́mọ ànábì kúnjọ ọdún, àwọn ahlu sunna náà bẹ̀rẹ̀ rẹ̀. Wallahi mo ti kéwú tó nú àwọn ọmọ kéwú àwọn ahlu sunna wal jamaa, ó ti lé lọ́dún mẹ́wàá tèmi yìí gan ti ń polówó pé ọmọ ànábì òkúnjọ ọdún o. Kìí ṣe pé ọmọ ànábì ló wà fata ṣe tẹ́kíbírà lẹ́ẹ̀méje. Gbogbo dárúsù tí mo máa ń ṣe ní gbogbo ọjọ́ ọdún, àwọn jàmá mọ́sálásí mi àtàwọn tọ́lọ̀ ń bá ní kí wọ́n gbọ́ dáwà nínú mọ́sálásí wa, wọ́n mọ̀ jẹ́rìí ọ̀rọ̀ yìí pé àwọn tí máa ń gbọ́rọ̀ lẹ́nu ìmáàmù ti pẹ́. So irú àwọn èèyàn kó máa pa fún wa, ìwà níwèé ìtẹ́kéte. Àmọ́ dọ́gbọ́n gbé yìí wọ́n lé torí àbòsí míì tó fẹ́ gbé wọbẹ̀ yìí wọ́n láwárí pé lẹ́yìn nídìí àlàyé, ó sì nídìí ká pera wa lákìyèsí lórí ẹ̀.
ọ̀rọ̀ pọ́ máa nábì kúnjọ ọdún yìí nǹkan là ń jà lé lórí ọ̀rọ̀ pọ́ máa nábì kúnjọ ọdún àwa kọ́ là ń sọ ńlẹ̀ yóò bá yìí adúgbò lọ́dọ̀ Ọlọ́run pé àwọn àgbàlagbà náà sọ lẹ́tẹ̀kẹ́tẹ̀ wá sáré ní kìí ṣe tó máa mọ kó ti àwọn bàbá Kàmálì àwọn Sheikh Adamu ìmọ̀ ti fẹjú ṣéun àbá ìdáwínú ṣebí ń táwa ń ṣe nu tẹ́ ń sọ pé àwọn afẹ́ bá sí àwọn àgbàlagbà jẹ́ ẹ̀wùwà ìtekete ó wá dorí tí yín nísìnyí wá dà láàlí ìgbà wọ́n sì ẹ̀ka tíra kan pé ọmọ ànábì òkúnjọ ọdún ló fa tẹ́kíbírà ìgbà wọ́n sì ẹ̀ka tíra kan yọ ọ̀ka tíra kan ìgbà ni wọ́n sì ẹ̀ tó wá mọ̀ pé àwọn bàbá kan lè sọ̀rọ̀ kí mọ̀ wá fẹjú tọ̀ ìmọ̀ lè fẹjú tó bá ṣe pẹ́ ilẹ̀ yìí fẹ́ sọ tó yapa sí tàwọn bàbá àmọ́ táwọn ahlu sunnati wal jamaa táwọn bá ti wá fẹ́ sọ tó yàtọ̀ sí tàwọn bàbá ìmọ̀ wá ní fẹjúmọ́ ńgbà náà yóò wá di wọ́n bá sí àwọn àgbàlagbà jẹ́ ẹ̀yin ò tí ì bá sí àgbàlagbà jẹ́ báyìí o ẹ sinmi jàmbá. àwọn tí ń ṣe wáàsí pọ́ máa nábì kúnjọ ọdún ló fata ń kábàrà lẹ́ẹ̀méje àwọn tí ń ṣe wáàsí rẹ̀ ńlẹ̀ yóò báyìí àwọn àgbàlagbà ni àwa náà bá lẹ́nu wọn ni àwọn inú táwa ń túnṣe tẹ láwọn bá sí àwọn àgbàlagbà jẹ́ náà nù àwọn míì ń gbọ́ lẹ́nu wa nù yín náà ní díjà gbogbo wa táwọn àgbàlagbà ń ṣe wọn wá ní òrí bẹ́ẹ̀ mọ́ ebẹ́ yìí láwọ̀ òrí bẹ́ẹ̀ mọ́ ni ìwọ wá ká débẹ̀ nísìnyí àwọn ọmọ sáré ń kọ́ tiẹ̀ jáde inú wọn ń dùn wọn wá ń gbé ẹ mọ̀ bá lọ́dọ̀ àwọn dẹ́kun ẹ bàbá wọn wá ń gbé kí wọ́n lẹ̀ ń gbé tẹ́ ń gbé àwọn alùsùn náà ti sọ ilé yìí ó ti lé lọ́dún mẹ́wàá èyí tẹ̀mí kéré jù mọ́ lọ́dún mẹ́wàá yìí o àwọn àlùfáà wa tẹ bá lẹ́ lòmíì ẹ mọ̀ tí wọ́n kí òun ti ń sọ ilé orílọ́gbọ̀n ọdún èmi ti ń sọ ìdílọ́gbọ̀n ọdún táwọn àfáà ti ń sọ ńlẹ̀ yóò báyìí àmọ́ gbà tán fi jàgídíjàgan sọ wọn sọ láti fi dá wàhálà alẹ́ àwọn sọ láti ṣe bathul ilm wọn bẹ fi fọ́n ìmọ̀ kan tí wọ́n ní so ibẹ̀ ń kọ́ là ń jà sí àfáà ẹ mọ̀jà mọ̀ gbé wẹ̀ kétékété àmọ́ bó ló lè fẹ́ bí ẹjọ́ nú ọ̀rọ̀ yìí gbà mú gbọ́ ó ní ọ̀rọ̀ alhaud abata nabiwa Muhammad sallallahu alayhi wa sallam jama mùsùlùmí ọ̀rọ̀ ńlá ilé yìí o ẹni bá ilé ya pàmbí eléyìí kì í ṣe ẹni rẹ nínú Islam ẹni bá ilé lánàbí òdodo abata kan táwọn èèyàn ó ti máa mú mi pẹ̀rọ ní jẹ́bẹ̀ wàláhì aláìmọ̀kan nínú Islam ló sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí hadha mahallu ijma'i ahli al-ilm àwọn tó ya pàmbí eléyìí àwọn bídíà ní àwọn Mu'tazila táwọn àṣàyírọ̀ gan ṣe rọ́dùn fún ni àwọn bídíà náà máa ń yapa ń bẹ àwọn aláìmọ̀kan ni gbogbo àwọn tó já àwọn àlùfáà tí wọ́n ti bẹ tipẹ́ wọ́n gbà pé odò àbàtà ń bẹ tá a mú mi ń bẹ odò àbàtà ń bẹ tá a mú mi ń bẹ tọ́ yín tó wá máa ń sábà sún èmi lọ́dọ̀ àfáà yìí rè tẹ́lí kí ẹ fẹ́ sọ̀rọ̀ kó máa rò pé òun lòún nímọ̀ ìmọ̀ la fi ń sọ ìwọ tí màrí ò bá yanjú lé wá takò mí àfáà inú tó mọ̀ sọ́kàn láti mọ̀ pé ẹni tí màrí ò bá yanjú ni ó mọ̀ sọ́rú eléyìí ọ̀rọ̀ iná àtọ́ iná kàlìkáwùsàrò àlìkáwùsàrò òṣùwọ̀n fáwọn àlìfàkánà máa dá gbogbo yìí láti kí lọ́dọ̀ àwọn tẹ̀fsírì yìí gbogbo ẹ̀ ní worst case olórí tó sọ ń bẹ̀ ni pé àwọn àfọ̀ ní tẹ̀fsírì ẹnu wọn ò kò lórí kí náà ń pè ní àlìkáwùsàrò gbogbo eléyìí ìwúrẹ̀ tí ì ṣe mùrọ́jà kankan o ìṣe mùrọ́jà kankan àwọn tọ́lọ̀ tí lólúwa rẹ̀ ti kà tẹ́lẹ̀ ìṣe sọ́lé mi bábìlì fàkìrì amọ́kànlẹ̀ mọ̀ pé àwọn tó fẹ́ bá já nǹkan tí ń bẹ́lẹ̀ fáwọn èèyàn àwọn ọmọ kéwùrẹ́ àwọn ọmọ kéékèèké wallahi alazim ìpẹ́rọ̀ fáwọn àlùní al-kawthar al-khayru al-kathir láwọn míì gan tún náà fáwọn kó wọ́n sọ yún al-khayru al-kathir ìyẹn ò tí ì ṣe mùrọ́jà tíra kankan báyìí lẹ́ni èsì tí ń fọ yóò wọn ò ṣe tíra ọ̀gọ̀rọ̀ àwọn èsì ọ̀rọ̀ náà wọ́n sábà ṣe mùrọ́jà ń gbà mí tó lọ́pọ̀lọpọ̀ rẹ̀ kí ni mo sọ ibi ká lọ́pọ̀lọ́ ń bẹ́ ń bí ọ̀sẹ̀ ni ọpọlọ ẹsẹ̀ láàfin máa ń dọ̀rọ̀ míì tí bá ń sọnù ọpọlọ ẹsẹ̀ àkànfi dáńgọ́ ọpọlọ ẹsẹ̀ bí ẹ fi yanjú ẹ̀ so àwọn míì ń bẹ́ẹ̀ kàn wípé òkè ẹja wo one or two things torí pé táwọn ọ̀rọ̀ ní bá jiná àmọ́ ṣe nílé ọ̀rọ̀ tí ò nídìí èyí làágùn torí ẹ̀ al-kawthar mahallu khilafin inda ulama at-tafsir kò jù bá ń lọ ó láwọn tafsiri mi sọ pé al-khayru al-kathiru ní bẹ́ẹ̀ àwọn tafsiri mi sọ pé al-hawdu ní bẹ́ẹ̀ àwọn tafsiri tó ń wá gbà pé kì í ṣe hawdu nítumọ̀ kawthar kì í ṣe pé ń ta kọ́ aslu tó ń pè ní al-hawdu tá a ti mú mi bí àbàtà nábì àfà ṣe báyìí mọ́ ojúmọ́ ń tiyàn ọ̀rọ̀ ọmọ ti kọjá báyìí wallahi ọ̀rọ̀ mímọ́ ó ti kọjá kẹ́nìkan ó kàn jòkó ń bì kẹ́ ọ̀rọ̀ ìgbọ́ ọkàn máa sọ ọkàn máa bá fa rẹ̀ ọkàn máa bá sáńtọ̀ bá rí ọ̀rọ̀ ìmọ̀ ó ti kọjá báwọn wallahi ojú àwọn èèyàn ti là ojú wa ti tó tíra àti rí tíra rà àti ìjọ òun làwọn bàbá wa ò rí tíra rà dáadáa gẹ́gẹ́ tíra mélòó kan lákàn bá ń lé àti rí tíra rà nísìnyí àti ńláwọn àfáà tán gbá kéwú fún wa àti ńláwọn àfáà tọrọ bá dàrú tá a pè aláwọn local àfáà aláwọn international àfáà so kẹ́nìkan wá dé kọ́ ọkàn sọ kinní kan ọ wá sọ tán ó sì júlẹ̀ báwọn náà wà ní ìtọ̀ bọ́ ti sọ̀hún ọ̀rọ̀ parí bẹ́ẹ̀ wallahi kò lè rí bẹ́ẹ̀ o wallahi kò lè rí bẹ́ẹ̀ so jàmáà mùsùlùmí nígbà tí ó wà mágímẹ́ǹtì bó fẹ́ ta koko sí ti ń já bàtà wá èyí ò ló wá pa mí lọ́wọ́ kíkà kí gbogbo kí wá ní àbàtà kan ẹ̀dá kùsọ́lọ̀ náà kọ́ ló ní gbogbo ẹ̀ ágúmẹ́ǹtì ni ẹnìkan ò ní múrú ẹ̀ wá àfẹ́ni tó jìnnà sọ̀rọ̀ mi mọ̀ ṣe mọ̀ díjàmọ́ mùsùlùmí
ìdí ni pé tá a bá ní torí pé gbogbo ẹ̀ Ọlọ́run náà ló ní ṣe bí dẹ́kun ibi Ọlọ́run náà ló ní gbogbo àlìjánnà kò yẹ kí kan ó máa jẹ́ alhaudu ayé máa yá àwọn kíní kan mọ̀ nímọ̀ bẹ́ẹ̀ àlìjánnà tọ́lọ́ máa ń ṣàdéhùn rẹ̀ láwọn nǹkan àlìjánnà oríṣiríṣi ẹ padà sínú al-Qur'an aya kan bẹnu al-Qur'an tọ́lọ́ bá wa subhanahu wa ta'ala Ọlọ́run wa idha ra'ayta thamma ra'ayta na'iman wa mulkan kabira. Mo fẹ́ wo torí ìfẹ́ sí àyà ní pé ọ̀rẹ́ àkíbẹ̀ náà ló ti wà ń bẹ̀. Ọlọ́run Allah subhanahu wa ta'ala Ọlọ́run bá ń ròyìn táwọn ọmọ àlìjánnà àwọn ìgbádùn tí wọ́n mọ̀ gbádùn lọ ìwọ náà rí lọ rí wọlé suratul insan nítòsí bí náà ló wà ọ́ rí bẹ́ẹ̀. Ọlọ́run Allah subhanahu wa ta'ala Ọlọ́run wá ń ròyìn àwọn dáadáa àtòríire tí wọ́n mọ̀ ṣe. Olúwa ní láti ayẹlẹ karùn-ún Olúwa ní innal abrara yashrabuna min ka's kana mizajuha kafura oríire kanu aynan yashrabu biha ibadullah yufajjirunaha tafjira yufuna bin nadhir àwọn tí wọ́n mọ̀ ṣe tí wọ́n fi jori yire wa yakhafuna yawman kana sharruhu mustaqira wa yut'imuna at'ama ala hubbihi miskinan wa yatiman wa asira innama nut'imukum liwajhi Allah baba ti ṣe olóore wọ́n wà mọ́ ní gbogbo ita wa ń ṣe yìí àwa ń ṣe nítorí t'Ọlọ́run bá ń ti wá ní la nuridu minkum jazaa'a wala shukura awo nídìí ẹ̀san lọ́dọ̀ yín nídìí ó yẹ kẹ́ dúpẹ́ fún wa inna nakhafu min rabbina yawman abusan qamtarira fawaqahum Allahu sharra dhalika al-yawm wa laqahum nadratan wa surura wa jazaa'un bima sabaru jannatan wa harira muttaqi'ina fiha 'ala al-ara'ik Ọlọ́run sọ àwọn ìgbádùn wọn Ọlọ́run nínú àwọn ìgbádùn ni pé muttaqi'ina fiha 'ala al-ara'ik oríire kan ni yóò lọ́tọ̀ la yaruna fiha shamsan wala zamharira oríire mi ni yóò lọ́tọ̀ ní tú o ìwọ náà lè gbá Al-Qur'ani suratul insan lọ́rẹ̀ mọ́ kábọ̀ láti ẹ̀yẹ karùn-ún oríire mi tó ní yóò lọ́tọ̀ Olúwa tó wá ní wadaniyatan alayhim dhilaluha wa dhullilat qutufuha tadhlila oríire mi tó ní yóò lọ́tọ̀ Olúwa ní wa yutafu alayhim bi aniyatin min fiddatin wa akwabin kanat qawarira oríire mi tó ní yóò Olúwa ní qawarira min fiddatin qaddaruha taqdira wa yusqawna fiha ka'san kana mizajuha zanjabila oríire mi tó ní yóò lọ́tọ̀ Ọlọ́run wá ní pé aynan fiha tusamma salsabila oríire mi tó ní lọ́tọ̀ Olúwa tó ní wa yatufu alayhim wildanun mukhalladun idha ra'aytahum hasibtahum lu'lu'an manthura oríire mi tó ní lọ́tọ̀ Olúwa wá ní wa idha ra'ayta thamma ẹ wo ó ti ka ìgbádùn àwọn oríṣiríṣi ìgbádùn àwọn oríṣiríṣi oore tí ó jẹ́ ti wọn Ọlọ́run ti ka o Ọlọ́run tó wá ní Ànábì wa idha ra'ayta thamma tó bá tún wá tún wọ ẹ̀gbẹ́ bẹ̀hùn ọkàn tún wọ̀ náà bòmí ilé Ànábì onínú àlìjánnà ọtún wá wọ̀ ọ̀kan Olúwa ní ra'ayta na'iman ọtún wá máa rí dẹ̀ra kan ẹ dákun èyí tí ń sọ látàárọ̀ sí kìí ṣe dẹ̀ra ó tún wá ní wà mulkan kabira ó tún wá ní mulkan kabira tó ṣe èyí tí ń sọ látàárọ̀ kìí ṣe mulkan kabira èwo la ṣe tí èké múlíkù Ọlọ́run bá ká àmúlákà wa pẹ̀lú rẹ̀ ó ká àmúlákà wa ìyá èwo nínú gbogbo ẹ̀ Ọlọ́run wa ní wa idha ra'ayta thamma ra'ayta na'iman wa mulkan kabira ṣe irú ágúmẹ́ǹtì tó bẹ́ẹ̀ fi dọ̀rọ̀ haudunu lélẹ́yìí kan ní kò sábàtà kẹ̀kẹ́ fà nábì nítorí pé sọ́lọ́ náà kọ́ ló ní gbogbo ẹ̀ dákùnmá tọ́lọ́ sọ pé wa idha ra'ayta thamma ra'ayta na'iman sọ́lọ́ náà kọ́ ló ní gbogbo ẹ̀ títún pè kan lọ́tọ̀ ìtún yìn kan lọ́tọ̀ ìtún fà kan lọ́kọ̀ ìtún mú kan lọ́tọ̀ sọ́lọ́ náà kọ́ ló ní gbogbo ẹ̀ afáwà láyà àwọn èsì rẹ̀ dẹ̀wù rẹ̀ yàn yín àwọn sọ irú ọ̀rọ̀ báwọn tó bá ń ké fáwọn dẹ̀dẹ̀wù rẹ̀ nínú ààyè rẹ̀ onímọ̀ sí problem àmọ́ kọ́ ọmọ gbérú ọ̀rọ̀ ń wá gbangba níbi tí gbogbo àwọn yóò ti máa rí kò sáyé rẹ̀ mọ́ lẹ̀ Yorùbá sẹ̀ wàláhì kò sáyé rẹ̀ mọ́ eré kọ́ ni kí ni yà kò ń ṣeré àṣeré àrígbà àṣeré ni kì í ṣeré tó bá ti ń sọ tó bá ti ń sọ báyìí náà ni tó bá ti fẹ́ mọ̀ dá nǹkan rú ẹsẹ̀kẹsẹ̀ àlàyé àwọn nǹkan ni ó mọ̀ wá kò sáyé pẹ́ nìkan kan fẹ́ mọ̀ dá nǹkan rú mọ́ kò sí mọ́ tó bá ti dàrú àwọn yóò mọ̀ túnṣe ó bá ti ń wé mi wọ́n mọ̀ túnṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ tó sọ mí fún wa èyí tún sọ yìí wọn náà tún mú yìí náà owó náà wá takò mí tí mọ̀ rẹ̀ bá kéré bọ́ takọ wá takò mí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ohun tó wá di jọ́ ń gbé al-qiyamah a máa rí gbádùn ọmọ àlìjánnà oríṣiríṣi gbádùn ló ti lọ oríṣiríṣi ọlá ni wọ́n ti rí oníṣì gbádùn yẹn bá wá dé level kan Ànábì sallallahu alaihi wasallam oníṣì gbádùn ní bá dé level kan á ti wá rò pé a ti dópin ìbàdàn bọ́lá wa kọ́ ọmọ àlìjánnà nígbà wọ́n bá ti parí gbogbo àlámọ̀rí pé tọ́ ẹ̀yin ọmọ àlìjánnà ǹjẹ́ inú yín dùn inú wa dùn Ọlọ́run tèmi náà nu wọn torí mi ló lè wọn sọ bẹ́ẹ̀ Ọlọ́run kàmí kọ́ ọmọ àlìjánnà Ọlọ́run inú wa dùn ṣé gbogbo oúnjẹ àti rò pé Ọlọ́run inú wa sì dùn kí ló tún kù mọ́ Ọlọ́run lèmi Ọlọ́run tún ní kinní kan pẹ́ bá tó rí inú yóò tún dùn sí
ìrẹ́ Ọlọ́run kí wá tún nìyí òun ìjọ náà àkókò náà wákàtí náà Ọlọ́run ọba ó ṣẹ̀ṣẹ̀ wá sí gàgà rẹ̀ kó lójú ara rẹ̀ bọ́lọ́run bá sí báyìí á wá rí Ọlọ́run ọba ti rí gẹ́lẹ́ wọ́n ní rírí tá a bá rí Ọlọ́run báyìí inú àwọn ọmọ àlùjánnà yóò wá dùn débi pé kò sí nǹkan míì tán ti ń rí nù gbádùn àlùjánnà tí ó dùn mọ́ wọn tó rù yìí nì yóò tí ó dùn mọ́ wọn tó rù yìí nì kí ló máa dára rẹ̀ láàmú sí àlùjánnà nù. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní àlùjánnà olódò kan náà bẹ́ẹ̀ wọ́n máa ń pè yín ní Rayyan ẹnìkan kò ní mú bí àfàwọn gbààwẹ̀ Olúwa ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní tán bá ilé mu gẹ̀ẹ́kan nínú omi ní báyìí wọn àtúgbẹ̀ngbẹ̀ mọ́ láíláí àwọn gbààwẹ̀ náà ní èèyàn ọmọ ìyá mi nínú Islam ẹ dákun ẹ má jẹ́ nìkan kó da nǹkan rú máa lójú ìtàn tán ti ń sọ látijọ́ yìí nílẹ̀ Yorùbá yìí ìtàn ni ò lálàáfíà àwọn bàbá wa náà sọ nílẹ̀ Yorùbá àwa tí wá ń ṣàtúnṣe rẹ̀ ọjọ́ ti pẹ́ àwa náà lè ṣe ká mọ̀ sọ alùsùn náà kọ́ ní ké ẹ lọ gbọ́ àti àwọn alùsùn náà ẹ mọ̀ ní pé wọ́n yé sọ̀rọ̀ débẹ̀ tí wọ́n bá sọ báyìí wọ́n fẹ́ correct àwọn bàbá ni àmọ́ ń dọ́tà wa ti ń sọ àtúnṣe làwa fi ń ṣe àmọ́ ń dọ́tà àwọn eléyìí bá fẹ́ gbé wọn wàá mọ̀ láwa ń bá sí àwọn àgbàlagbà jẹ́ ìwọ dé nísìnyí ọ ní ìmọ̀ ló fẹjú ìmọ̀ ló gbààyè ìmọ̀ ló dọ́là ìmọ̀ ló dọ́là ojú mọ̀ ti là so therefore a lè sọ ní táwọn bàbá ò bá sọ túbọ̀ rẹ̀ nù o ní táwọn bàbá bá sọ kó lọ lè sọ ọ lè yí ní táwọn bàbá bá sọ padà halalun laka wa haramun alayna yóò wá máa já láàlí kí wọ́n tako bàbá Kàmálì kó wá di àràmù fáwa yóò jẹ́ àláàlí kí wọ́n tako Mọ̀lánà Sheikh Adam rahimahullah kó wá máa di àràmù fáwa sọrí tó ṣe ìbáhà pé ìwọ lè ṣe research kọ́ wá rí i pé nǹkan tí bàbá Kàmálì àbí bàbá Ládámọ̀ àbí bàbá Lámúnígun àbí bàbá níkíní kan ipe tí wọ́n dúró lé lórí yóò kọ̀rẹ́kìtì tí wọ́n rò pé mọ̀ ló fẹjú débẹ̀ ìmọ̀ náà ló fẹjú débẹ̀ fáwa náà o so látẹ̀ní ẹnìkan kan ò gbọdọ̀ sọ pé ẹnìkan kan bá sí àwọn àgbàlagbà jẹ́ mọ́ báyìí ẹni báyìí létí pé ẹ lè sọ pé elétekete ni ọ karambani ni ọ òpùrọ́ ni ọ alátẹnujẹ sì ni ọ ṣé torí tó fẹ́ jẹ ló sì wá dà láàlí torí pé ńgbà tí abala búra alátẹnujẹ yóò mọ sọ báyìí lọ́dọ̀ Muawiya yóò sọ báyìí lọ́dọ̀ Ali tó bẹ̀rẹ̀ lẹ́yìn náà nísìn tí wọ́n kọ́ látẹnujẹ táwọn bá sọ yóò di àràmù tí wọ́n bá sọ yóò di pé ìmọ̀ ló fẹjú ìmọ̀ tó fẹjú ń bẹ̀rùn ló fẹjú ń yà yín náà ìmọ̀ tó bá gba kẹ́nìkan lè tako bàbá kan lórí nǹkan tóun ṣẹ̀ṣẹ̀ ń rí táwa náà bá rí míì ta tako bàbá mọ̀ pé tiwa ní àìlójútì mọ̀ pé tiwa láìlẹ́kọ̀ọ́ mọ̀ pé tiwa ní àwọn ọmọ tán fẹ́ ba sí àwọn àgbàlagbà jẹ́ mọ̀ pé tiwa láwọn ọmọ tán fẹ́ da nǹkan àwọn àgbàlagbà rú orúkọ tí wọ́n ń pè tiẹ̀ pé mọ̀ ló fẹjú ìmọ̀ náà ló fẹjú rìsáàsì náà òun làwa náà ṣe jàmá mùsùlùmí àní bínú ọlá pé ńgbà mo gbọ́ pé kò tún wá ṣèṣì ọ̀rọ̀ òun náà ló jẹ́ kémi ó bọ́ta wá ṣe èsì ọ̀rọ̀ ẹ má bínú torí tọ́ Allah subhanahu wa ta'ala ìrìn àjò ní ti ń bọ̀ kódà ó ti rẹ̀ mí kọjá ebi kẹ́fù mo sì tún ní ìrìn àjò mi láàárọ̀ ọ̀la bí idhnillahi ta'ala ẹ dákun ẹja dúnyà yín tó bá tún wá nídìí àlékún torí ìwọ mi lè bọ́ta kọ kí n náà sọ fún un náà ti sọ ìwọ mi náà lè bọ́ta kọ fẹ́ takò mí ìwọ tí máa rí o tó nǹkan ọ lè bọ́ta mo lè má ráyè lọ́la ò torí mi mo lè má ráyè lọ́la àmọ́ insha Allah ta'ala ibi tí ń lọ wọ̀n ní sọ pé yẹn sọ̀rọ̀ ń bẹ ìyá wọn sọ ń bẹ náà ọ̀rí pé títì ní ti ń sọ léyìn nísìn abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala kó máa ṣe àṣẹ lọ́rùn fẹ́ni kankan wa àwa tún bẹ́ẹ̀ lọ́n lẹ́ẹ̀kan sí abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala bimanihi wa karamihi wa izzihi wa fadlihi ọlọ́wọ́ dákun ẹ̀wù gbéraga dákun mẹ́gbẹ̀ wọ̀ wá o ẹ̀rù fáwìdí dákun mẹ́gbẹ̀ wọ̀ wá o àwọn amradul qulub tí máa ń baṣẹ́ jẹ́ al-ujub al-kibr ar-riya hubb ri'asa hubb as-sum'a olùwádàkùn má fi ṣàdánwò fún wa gbogbo tábà máa rán bí ọ̀rọ̀ yìí ọlọ́mọṣáàjò mọ̀ sí déédéé tìrẹ Allah subhanahu wa ta'ala ká má bínú àwọn ibi tí mo dúró sí mo ti fẹ́ mọ disturb àwọn èèyàn wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.